di àsìkò yìí ọba tó ní wá tó lẹ̀mí wa tó ní gbogbo ń ta ni a tún wà pẹ̀lú ìránṣẹ́ náà àlàyé Prophet Michael Ọlọ́runbẹ àkàndá Èdùmàrè àbí àkàndé Elédùmarè lórí ìjọ God Life Ministry tó wà ní ìpínlẹ̀ Èkó ń bì ní Nàìjíríà ní orílẹ̀-èdè Nàìjíríà ní ilẹ̀ adúláwọ̀ láfíríkà mi àbáká tó wọnú ètò bí ṣe wa ẹ bá súre fún àwọn olólùfẹ́ wa. Lórúkọ ti Jésù Kristi ni mo gbàdúrà fún gbogbo ojú tó ń rí mi níbikíbi tí a ti gbé ń rí mi kí Olúwa Ọlọ́run alààyè kó dìde kó ràn yín lọ́wọ́ kó dìde kó ṣẹ́gun fún yín kó dìde kó gbà yín lọ́wọ́ ogun àdájà kó dìde kó ṣàánú fún yín bẹ́ẹ̀ ló máa rí. Mo gbàdúrà fún gbogbo èèyàn abiyamọ lásìkò yìí Ọlọ́run ní kí n máa gbàdúrà fún ẹ̀yin abiyamọ ẹni fojú sunkún wọn gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe tí àwọn ọmọ yín ṣe nǹkan tí ò tẹ́ yín lọ́rùn tó ń bà yín nínú jẹ́ láti òní lọ lórúkọ Jésù ọ̀run á wọnú wọn wọn ó máa tẹ́ yín lọ́rùn ẹ ó jẹ wọn mọ́ bẹ́ẹ̀ ni ẹni fọwọ́ yín gbọ́mọ yín sìn bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa. àmín kọ Jésù ọ̀rọ̀ ká tó sọ̀rọ̀ nípa orí òkè tí ó máa bẹ̀rẹ̀ ọ̀la ọjọ́ kìíní oṣù karùn-ún ọdún 2025 ẹ ká sọ̀rọ̀ nípa alákàntẹ́ ńlá kí ọdún mélòó kan sẹ́yìn tẹ ti sọ pé náà fi hàn yín pé ìjẹ ẹ̀sìn tó máa wáyé ní orílẹ̀-èdè tá a wà ṣé ó yìí rí bẹ́ẹ̀ àbí ó ti yí padà gẹ́gẹ́ bí ó ti là. tí ẹ bá rí lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí gan ẹ rí pé ìjẹ̀sìn tá a sọ ń pẹ̀ yìí náà ó ti ń bẹ̀rẹ̀ káàkiri ṣe rí ìjẹ̀sìn tó ń ṣẹlẹ̀ yìí àdúrà ní ká kún fún kọ́lọ́run kó sínú àwọn ènìyàn tó jẹ́ pé kó má fi àìmọ̀ kan kó má fi bà ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́ ṣùgbọ́n ó dà pé mímọ̀ Ọlọ́run wà níbẹ̀ torí bìlísì kì í wọ̀lú kí Ọlọ́run má wọ̀ nínú àwọn nǹkan kan wà tó yẹ pé bóyá Ọlọ́run àsìkò yìí generally ẹ bá fojú wò ní àgbáyé pàápàá ó dàbí àsìkò tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ àṣírí máa bẹ̀rẹ̀ sí tú àṣírí máa bẹ̀rẹ̀ sí tú èèyàn wá mọ Ọlọ́run ẹ̀ lọ́kàn ẹni tó jẹ́ kó sìn àbẹ́ni tó jẹ́ kó sìn àti pé gbogbo ẹnikẹ́ni tó bá ti ń sìn gbogbo wọn ló ní ìbẹ̀rù Ọlọ́run nǹkan tẹ́mi kan máa pẹ̀tù sí gbogbo àwọn oní ẹlẹ́sìn nínú ni pé ìtọ́ Ọlọ́run bá fún ẹ lórí ọ̀fẹ́ tó gbà láti sìn pò tí ẹ ń sìn ìbẹ̀rù Ọlọ́run wà nínú ẹ̀yìn so mọ òtítọ́ kó títọ́ kó sọ ẹ́ dòmìnira ẹ jẹ́ ká stop ìjẹ̀sìn yẹn because ìjẹ̀sìn yẹn tí a bá stop ẹ̀ ó máa túbọ̀ dá wàhálà lẹ̀ ọ̀dọ̀ ara àwọn nǹkan tí ó yọ orílẹ̀-èdè lẹ́nu náà láti lẹ̀ yẹn ó wà nínú agbára tí ó ń dá rúdè lọ́sẹ̀ orílẹ̀-èdè náà ẹ̀sìn ó wà nínú ẹ̀ ẹ̀sìn tàdé mọ̀ púpọ̀ náà ní bóyá ẹ̀sìn ìbílẹ̀ ẹ̀sìn mùsùlùmí ẹ̀sìn kìrìsìtẹ́nì ṣùgbọ́n ibi tí Ọlọ́run bá gbà kọ́ ọ̀gùn sí ẹ̀ mo lótìtọ́ Ọlọ́run ò ṣe gbèjà ó lè gbèjà Ọlọ́run gbogbo nǹkan tẹ̀yìn ṣe atótónu ó lè gbèjà Ọlọ́run bí oníkan bá ṣe pé nǹkan ẹ̀ oníkẹ́pẹ́ kò sí rọ́kàn tó fẹ́ máa mú jáde ńbẹ̀ ọ̀dọ̀ ó pọ̀ sí káwọn àṣírí kan kó tú sí tí wọ́n bá ń sìn ó jẹ́ kí wọ́n mọ àwọn ẹ̀sìn tó ń sìn ó mọ kúlẹ̀kúlẹ̀ jẹ́ kí wọ́n kàn máa sin ẹ̀sìn lásán so báyìí pé àríyànjiyàn yìí ó máa jẹ́ kóníkálùkù mọ irú ẹ̀sìn tó ń sìn ẹni tí Ọlọ́run lò láti gbé ẹ̀sìn yẹn kalẹ̀ because tọ́lọ́run bá fún wọn ẹ̀sìn yẹn ò ní continue títí dèní àìdá bí wọ́n ṣe lè ròyìn kó máa rú lọ́kàn Ọlọ́run fún wọn lórí ọ̀fẹ́ lórí ẹ̀sìn yẹn òun náà ṣe ń sìn so bet n pé o ò mọ kúlẹ̀kúlẹ̀ ẹ̀sìn tó ń sìn òun nìkan àṣírí tó ń tú yẹn ó ń fara hàn ọ̀pọ̀lọpọ̀ kó mọ̀ nítorí pé àwọn nǹkan míì táwọn èèyàn ń pè léèwọ̀ kì í ṣèwọ̀ àwọn nǹkan míì táwọn èèyàn dẹ̀ ń tó ń pè pé kò ń ṣèwọ̀ èèwọ̀ ni ẹ jẹ́ kí gbogbo ká sin Ọlọ́run lẹ́mìí àti lótìtọ́ àǹdẹ̀ pẹ̀lú ẹ̀ àlàáfíà wà nítorí pàápàá nítorí orílẹ̀-èdè yìí ẹ jẹ́ ká gbàdúrà gidi fún ẹ̀sìn kí gbogbo agbára ogun ẹ̀sìn yẹn kó ṣẹ́ pátápátá tó tẹ́ ẹ̀ bá ṣọ́ra kó má jẹ́ pé ẹ̀sìn ìbílẹ̀ ló máa parí ìjà fún mùsùlùmí àti kìrìsìtẹ́nì. ẹja lọ lórí yẹn ẹ̀sìn ìbílẹ̀ ló máa parí ìjà sí ìbílẹ̀ nígbà yóò máa ṣe ni àbí. ṣe rí ẹ̀sìn ìbílẹ̀ náà lọ́rùn nǹkan tí àìgbọ́mi àti èdè púpọ̀ tó yí òun ló ń ṣe ọ̀pọ̀lọpọ̀ gbogbo nínú ẹ̀sìn ṣé mọ̀ pé tá à ń pe àwọn ìgbésẹ̀ kan lọ lọ́wọ́lọ́wọ́ tá à ń pe àwọn ọmọ ẹ̀sìn ìbílẹ̀ ní ọmọ òrìṣà ṣé mọ̀ nǹkan tó ń pè lóríṣà èèyàn lóríṣà
èèyàn tó ti yí padà tó ti lọ sọ́run tó jẹ́ pé ó nípa òun náà ń pè lóríṣà bí ìgbà tó pé àbàmìyàn kan láàrin yàn eléyìí yàtọ̀ àkàndá òun náà ń pè lóríṣà ẹni tó ríṣà dá bẹ́ẹ̀ ni tó jẹ́ pé ó dẹ̀ ní ipa tó kó nínú ayé ọ̀pọ̀lọpọ̀ èrò àwọn ènìyàn rẹpẹtẹ kó tó di pé ó fi ayé sílẹ̀ irú ẹni tó yẹ pé tó bá fi ayé sílẹ̀ kan tó bá tún sì pé a máa jẹ́ irú wọn náà ń pè ní òrìṣà akúwarapá náà ló máa ń kàn gbòsọ ọlọ́run tí òrìṣà ọba tẹ̀ kì í ṣe ọlọ́run sọ pé ọlọ́run ni ẹ̀yin ọmọ ọlọ́run ọ̀gá ògo àní tí wọn bá dẹ̀ wò àwọn ti kó láyé ẹ̀mí wọn ti lọ sọ́run so tó bá gbàgbọ́ nínú wọn tó bá dẹ̀ ní ìwà òtítọ́ àti òdodo ìyẹn gángan lẹ̀sìn ìwà mímọ́ kó o níwà òtítọ́ àti òdodo kó máa fíìl fọmọlà kejì ẹ bí wọ́n ṣe lè ṣe fúnra ẹ kó máa fíìl fọmọlà kejì ẹ kó jẹ́ kálàáfíà kó wà lẹ́fíwẹ̀ gbogbo ẹni tó bá súnmọ́ ẹ kán rí ojú rere ẹni tí wọ́n rí tó ń pè lọ́lọ́run kán rí lára ẹ ìyẹn gángan náà ń pè lẹ́sìn kò ń ṣe pé kí orí dúdú ká forí bolẹ̀ kó dúdú àbí kò ń ṣe pé kí wọ́n máa gbé aago kó máa lù kó máa tiẹ̀ nísìnyí àbí pé kò ń ṣe pé kóyàn wà ní ogbó kó sọ̀rọ̀ di àrọ̀mìnìjà òun náà ń pè lẹ́sìn náà tí nítorí kéèyàn lè máa wárí pé ẹ̀kọ́ wà ní ẹ̀sìn wọ́n máa kọ́ yín ìwà báyìí bó jẹ́ ìbílẹ̀ náà ni wọ́n á sọ odù ìbílẹ̀ yẹn fún ẹ pé nǹkan tó jáde yìí ó báyìí níbi kọ́ máa jà kọ́ máa ṣe kọ́ níwà pẹ̀lẹ́ wàá rí bẹ́ẹ̀ náà ní kérú ní kìrìsìtẹ́nì sọ bẹ́ẹ̀ náà dẹ̀ ní mùsùlùmí sọ so tí ó bá ti jẹ́ pé nǹkan tó máa mú àlàáfíà wá ni tọkùnrin dẹ̀ ti rọ̀ mọ́ kò ní ìdìjà nínú nǹkan tó tẹ máa ń ṣe ojú pé kí ìwọ máa sọ pé ẹnìkejì ẹ ò ṣe dáadáa. pé èmi lọ náà ọ̀dọ̀ mi ló ń tọ́ ọ̀dọ̀ mi ní tọ́dọ̀ in fact tí àwọn master bá jẹ́ mẹ́wàá tí gbogbo master yẹn bá belong sí òkè kan ṣo gbogbo wọn náà lè pera wọn ní ọ̀nà eléyìí àpẹẹrẹ ẹ̀ ní ọ̀nà because ó bí lè pohùn gbọ́dọ̀ ní follower eléyìí náà àpẹẹrẹ ẹ̀ ní ọ̀nà náà wọ́n tọkùnrin bá mú àti master tó bá rí pé tiẹ̀ bá tiẹ̀ mu irú ìwà tó ní àbí irú ìwà tí master yẹn gbé kalẹ̀ ó tẹ́ ẹ lọ́rùn irú àwọn ìdá téèyàn máa fọ́lò nìyẹn wàá fọ́lò master bẹ́ẹ̀ wàá rìn pẹ̀lú ẹ̀ tó bá ṣe òtítọ́ àti òdodo pẹ̀lú master yẹn ó di dandan kò rí èrè ẹni tí ọlọ́run sọ̀ká tó gbé kalẹ̀ yẹn so that kẹ́nikẹ́ni kó jáwọ́ nínú ìjà pàápàá nítorí orílẹ̀-èdè yìí ṣe mọ̀ nítorí orílẹ̀-èdè yìí ẹ̀yin yóò mọ òtítọ́ yóò sọ yín di òmìnira so òtítọ́ tó bá sọ wá di òmìnira ni pé ká fi ìwà ká fi kún ẹ̀sìn tẹ́ bá ń jà ìjà yẹn kò sínú ẹ̀sìn kan kó dára o ẹ fi ìjà sílẹ̀ ń tó gbàgbọ́ kò yẹ ń gbò bá yá fún ẹ ní ìtù. ọlọ́run ti gbọ́ látẹnu Prophet Michael ọlọ́run bẹ olùdásílẹ̀ ìjọ God Feminist tó wà ní ìpínlẹ̀ Èkó bàbá ọ̀la tí ṣe ọjọ́ kìíní oṣù karùn-ún ọdún 25 gẹ́gẹ́ sọ́lẹ̀ kan pé ọ̀nà ní orí òkè ló bẹ̀rẹ̀ akẹ́kẹ́ sàlàyé fún àwọn èèyàn wa ẹ̀ṣẹ́ mi lè fẹ́ lò kí ni káwọn èèyàn máa retí. ọlọ́run ti ó sọ̀rọ̀ kan fún mi pé kí n má ṣe ìrẹ̀wẹ̀sì lásìkò ẹ̀rí nínú pé kí n má ṣe ìrẹ̀wẹ̀sì rárá kí n súnmọ́ òun nínú ìwé Joel 2 ó bá mi sọ̀rọ̀ ẹ̀rí wípé ààwẹ̀ tí à ń gbà yìí 2:17 àwẹ̀ tí a ń gbà yà àwẹ̀ tó ń pa láṣẹ ni kẹ́nikẹ́ni bá gbàgbọ́ nínú àwẹ̀ yìí tí ó ń pa láṣẹ fún mi tá a jọ gbàdúrà lásìkò yìí ó ṣe kó rí ojú rere Ọlọ́run 41 days la máa fi wà lórí òkè àwẹ̀ yìí ọdọọdún ni mo máa ń gùn tí ọdún yìí ó wà fún pé gbogbo ẹnikẹ́ni tí ó ní ìdààmú ọkàn tí Ọlọ́run fẹ́ fún nísìnyí gbogbo ẹnikẹ́ni tí ó ní ìjákulẹ̀ tí Ọlọ́run fẹ́ dá òkú ẹ̀ padà fún ẹ̀rí àwọn tí a bà nínú jẹ́ bí Ọlọ́run fẹ́ ṣe restore wọn kí ìbànújẹ́ kú àwọn tó jẹ́ pé wọ́n ń fà á kòtò bí Ọlọ́run ṣe máa jẹ́ kí wọ́n ní ànító àníṣẹ́kù ẹ̀rí àwẹ̀ yìí wà fún ìgbàlà ìwòsàn àti ìmúláradá bẹ́nikẹ́ni bá gbàgbọ́ tó láǹfààní tó lè pè lásìkò yìí kò bá jẹ́ láàárọ̀ kò bá jẹ́ lọ́sàn kò bá jẹ́ lóru níwọ̀n bàgbà tí àwẹ̀ yìí ń lọ tó bá ti lè rẹ́rẹ́ sílẹ̀ tó láǹfààní láti pè ẹ̀mí Ọlọ́run á tú ẹ sílẹ̀ ní ọ̀kánkán ohun tó jẹ́ òkè ìṣòro yẹn ẹ̀mí Ọlọ́run á tú ẹ sílẹ̀ àti wípé ohun tó lè ṣe àbí ohun tó jẹ́ kó ṣọ́ra fún kí o má bàa kó lè kúrò nínú ìṣòro yẹn ẹ̀mí Ọlọ́run á tú ẹ sílẹ̀ nítorí ẹ̀ o náǹfààní láti pè mí sórí àwọn ẹ̀rọ
àgbéká yìí 070-360-387-57 àwẹ̀ yẹn 41 days ni ọlọ́run kó àpè ẹ̀pẹ́rẹ́ kan sí 070-360-387-57 àwẹ̀ yẹn 41 days ni ní inú ìjọ wa tó wà ní nọ́mbà 8 ọmọbọ̀gẹ̀ akíọdélójú Ìbàdàn Lagos. mo fẹ́ béèrè pé ṣé àwọn èèyàn láǹfààní láti darapọ̀ mọ́ lórí òkè àbí àǹfààní ìpè nìkan ni wọ́n ní. wọ́n ní àǹfààní láti darapọ̀ gbogbo ọjọ́ ní kánsẹ́lì láti àárọ̀ títí di aago 3 and then ní ìjọ Tuesday láago 9 láàárọ̀ títí di aago 11 enough is enough àdúrà kan wà tó jẹ́ pé kò sílù kò sí nǹkan àwọn akẹ́kọ̀ọ́ ọlọ́run fún ìtúsílẹ̀ níjọ Sunday bákan náà ní aago 2 láàárọ̀ títí di aago 9 àbọ̀ ní ìsìn Olúwa kí Olúwa kó wà pẹ̀lú. àmín lórúkọ Jésù asúnmọ́nà àtúnpadà bọ́dọ̀ ọjọ́ mi àwọn ò ní kú ẹ̀yin ò ní kú gbogbo rẹ̀ gbogbo lọ́ọ̀dẹ̀ wa ó.